ọlọ́lá o ìyìn gbogbo tolúwa ọba ní í ṣe ọba tó mọ ni kó tó dání bírìn àjò ẹ̀dá ó ti já lókè èpẹ̀ ìkankan ò ṣẹ̀yìn olúwa àdúpẹ́ ààbò rẹ lórí ọ̀túnba láti píníṣín ọmọ ọwọ́rá kòrò délé olódì láìmọ̀ bí ò sí tolúwa tó ń ṣọ́ ẹni èrò ọ̀tá ò bá kúkú ti ṣe láìmọ̀ ọjọ́ náà rèé bí àná ti yeye rẹ tó ṣọlọ́kọ̀ rẹ wáyé ọjọ́ ńlá ọjọ́ mọ́nìgbàgbé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún August 25 lábí ọ̀túnba Isaac Ọlájídé ijó ayọ̀ ò ní tán lẹ́sẹ̀ rẹ àṣubúlébúre kò ní fọ̀dẹ̀dẹ̀ rẹ sílẹ̀ láṣẹ Èdùmàrè ńlẹ́ ọ̀túnba Isaac Ọlájídé olówó orí Victoria ayarẹrẹ àmúṣògo owó baba Ọlátọ̀míwá bàbá Ọmọwọnúọlá bàbá Ọláwùmí bàbá Ọláyẹmí ikú òkúkú nípa kankan nínú onímọ̀ ẹ̀yẹ rẹ gbogbo abiyamọ ayé ẹ bá mi ṣàmì wìtìwìtì ọ̀túnba ó kú oríire àlékún ọdún kan lókè èpẹ̀ ọpẹ́ kìkìdá ọpẹ́ ni kó máa dá f'Olódùmarè happy birthday ọ̀túnba ọmọ sábà lókè èsà ó ṣe rere nílé ó tún ń ṣe lájò aláṣẹ àtòdásílẹ̀ Roger Polar Nursery and Primary School tó wà ní àgbẹ̀dẹ Ìkòròdú ìlú Èkó Roger Polar Rentals ṣe bí ọ̀kan nínú iléeṣẹ́ rẹ̀ ni kábánirọ́kọ̀ tàbí gbọ́kọ̀ wọlé látòkè òkun làmọ́ Roger Polar Automobile Limited sí ọ̀túnba Isaac Ọlájídé náà lolúwa kó gbogbo ẹ̀ lé lọ́wọ́ jẹ̀mọ́ gbogbo ọmọ Ìjẹ̀ṣà tí ń bẹ nílùú New York àti New Jersey mo kí yín o ààrẹ yín ló ń ṣọjọ́ òbí ni gbogbo yín fi ń jó kẹ̀sì tún ń yọ̀ gbogbo yín pátá lẹ́ọ̀kẹ́rì àjòdélé ẹ ò ní pẹ́ sájò lọ́lá olúwa ọba ẹ̀ṣàmí nítorí ìjẹ̀yìn ọmọ Ìjẹ̀ṣà gbogbo àti ní pàtàkì jùlọ ọlọ́jọ́ òbí òní ọ̀túnba Isaac Ọlájídé ọmọ sábà lókè èsà ààrẹ ẹgbẹ́ ọmọ òbòkun ní New York àti New Jersey lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni mo ṣe fẹ́ kìran Ìjẹ̀ṣà délédélé ẹ̀yin lọ́mọ wá ọmọ ẹkùn Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ agbódòporo ní moye díẹ̀díẹ̀ lobì ń bá ní rọ̀ lókìtì ẹ̀fọ̀n ọmọ wa Olúyẹyẹ Ìjẹ̀ṣà mọ́dọ̀ apànàdà ẹ̀yin lọ́mọ bá jáwé kan gbà á bá já márùn ẹgbẹ̀rún ènìyàn tó já mẹ́wàá ń lórúkí owó kò kéèké láṣọ ọ̀gbájọ ẹ̀gbọ́dọ̀ tiẹ̀ mì láṣọ wọn lóde Ìjẹ̀ṣà n ò mọ bí Àbẹ̀ní ti rẹ́gbà ọ̀dọ́ n ò mọ bí Àbẹ̀ní ti rẹ́gbà rọ̀ wọ́n gógó èyí tó o bá rí lọ́jà ni o rà wá fún mi kí irọ́ ń jó lóye ẹnìkan kì í jó lóye dùnrán bàbá yín ta ni ó wá jó lóye kó dùnrán Ìjẹ̀ṣà ọmọ agbódòporo ní moye òpè ni wọ́n ń kìran Baṣọ̀run Òkìtìpẹ̀tẹ̀ ni wọ́n ń kìran Ìjẹ̀ṣà òpè lẹ́tí wá jẹ Baṣọ̀run Òkìtì ẹ̀fọ̀n lẹ́tí wá gbẹ̀jẹ́ ẹ̀gùn ẹ̀jẹ̀ ẹ̀gùn lẹ́wọ́ àgbàlẹ̀ òṣèré mọ́ ẹ̀jẹ̀ arẹrẹ lónìí ọmọ adájọ́ kúrera àwọn bàbá yín ní fìgbà gbogbo jòbí àwúre lókìtì ẹ̀fọ̀n ọmọ kúkú dùdú ṣewé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀ ogun abirú mọ́gàlè Ìjẹ̀ṣà níbo ọlọ́pọ̀ ogun Àbẹ̀ní níbo olókè kò ní jẹ́ olórí ẹni jẹ́jẹ́wé lọ ọmọ jáwé kan jòdù ọmọ jáwé kan ẹ̀dó kó lè rí fi sóbì nílé ọmọ olóbì kòkòrò gbàgbọ̀n ẹni àti lẹ́ni ọwá Ìjẹ̀ṣà Àbẹ̀ní ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ẹ̀yin lẹ kábìtẹ́ gbàgbé àgbò ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ olóbì kan wọ̀wọ́ tiriwọ̀ èyí tó bá fẹ́ tẹni awọ̀ sọ́dọ̀ ẹni èyí tí ò fẹ́ tẹni awọ̀ síjù ẹranko kẹranko amúṣọ oúnjẹ Ìjẹ̀ṣà mọ́dọ̀ apànàdà ọ̀túnba Isaac Ọlájídé ọmọ sábà lókè èsà bó o bá ń gbọ́ mi kété gara torí rẹ̀ ń wú bí ojúlówó ọmọ òbòkun aya rẹ̀ Victoria àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n pé káfíńyí ṣẹ̀yí ọjọ́ òbí fún ọ wọ́n ní kó o ṣọ̀pọ̀ ọdún aláyọ̀ lókè ègbẹ̀ nínú ọlá owó àlàáfíà ìfàyàbalẹ̀ tó ń ta ìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ Ọláyínká lèmi jẹ́ Akóredé ni bàbá tó bí mi lọ́mọ ayédùn làwọn olólùfẹ́ ń pè mí kárí ayé ọ̀túnba Isaac Ọlájídé ọmọ sábà lókè èsà ẹ kú àṣeyẹ ọjọ́ òbí àtàtà.